bó tilẹ̀ jẹ́ pé láti ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ karùn-ún oṣù kejì tá a wà nínú ẹ̀ yìí ìní ìràwọ̀ ńlá ló tún já nílẹ̀ Yorùbá nígbà tí gbajúmọ̀ àgbà olórin àti òṣèré orí ìtàgé nì tó tún máa ń sọ ìtàn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn pàápàá lórí tẹlifíṣàn Nigerian Television Authority NTA ìyẹn alàgbà Jimi Solanke là ń sọ nígbà tí bàbá tán jáde láyé lẹ́ni ọdún mọ́kànlélọ́gọ́rin 81 years lẹ́yìn tí bàbá ṣàìsàn fún ìgbà díẹ̀ èyí tó jẹ́ kọ́pọ̀ àwọn èèyàn ńláńlá máa ṣèdáhùn lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí agbẹnusọ gbogbo ọmọ Yorùbá Tòótọ́ ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ jẹ́ àwòye wípé kò tíì sí ẹni tó sọ ìtàn ìgbésí ayé bàbá yìí lẹ́kùnrẹ́rẹ́ látìgbà tí akọni olórin náà àti òṣèré orí ìtàgé tó ti papòdà ẹ ṣàrántí wípé àìsàn tó ní ṣe pẹ̀lú àgbà ló pa bàbá Jimi Solanke o ìlú rẹ̀ tó jẹ́ ìlú Ìpara Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn ìní àìsàn náà sì ti yíwọ́ lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá kí wọ́n tó sáré gbé lọ sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ilé ìwé Babcock University tó wà nílùú Ìlíṣàn Rẹ́mọ níbi tí bàbá náà tó padà dákẹ́ sí. ṣá o èyí ni ṣókí nínú ìtàn ìgbésí ayé alàgbà Jimi Solanke èyí tá a wò wípé kò lẹ́tọ̀ọ́ kò sì dára kí a má rí ẹnikẹ́ni tí yóò sọ nípa ìtàn bàbá náà pàápàá fún àwọn ọmọ àsìkò yìí tí wọ́n ń béèrè tí wọ́n ń pe iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé àwọn kò mọ ohunkóhun nípa bàbá náà àti pé ká gbìyànjú láti sọ díẹ̀ nípa ẹ wá farabalẹ̀ ẹ̀yin ọmọ àsìkò yìí ẹ mú gègé àti tákàdá yín kẹ́ ẹ kọ ìwọ̀n balẹ̀ nípa alàgbà Jimi Solanke nítorí pé ká tó rẹ́rìn ó digbó ká tó rẹ́fọ̀n ó tún dọ̀nà. ọjọ́ kẹrin oṣù kejì ọdún 1942 ìyẹn the 4th of July 1942 ni wọ́n bí alàgbà Jimi Solanke o ìlú Èkó ni wọ́n bí bàbá sí bó tiẹ̀ jẹ́ pé ọmọ ìlú Ìpara Rẹ́mọ ni gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé. iléèwé olówógbò Methodist School tó wà lẹ́kọ̀ọ́ ìní bàbá Jimi Solanke ti bẹ̀rẹ̀ ìwé kíkà o kó tó di pé bàbá lọ kàwé sí níléèwé girama Odògbólú Grammar School ní ìpínlẹ̀ Ògùn. lẹ́yìn tí bàbá jáde níléèwé Odògbólú Grammar School ìpínlẹ̀ Ògùn iná mà lọ kẹ́kọ̀ọ́ nípa eré ṣíṣe níléèwé gíga University of Ibadan tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. lẹ́yìn eléyìí bàbá máa tún tẹ̀síwájú bàbá lọ kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ tíátà àti eré ṣíṣe níléèwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tó wà nílùú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ọdún 1969 ni bàbá sì wọlé ìwé yìí. lẹ́yìn eléyìí ni bàbá Jimi Solanke ọmọ àkókò lórílẹ̀‐èdè yìí wọ́n gba ìlú California lọ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. níbẹ̀ ni bàbá ti dá ẹgbẹ́ orin wọn ìyẹn The African Review sílẹ̀. orílẹ̀‐èdè Amẹ́ríkà ìgbà ni òkìkí bàbá Jimi Solanke ti búyọ gidigidi kó tó padà sí Nàìjíríà lọ́dún 1986 tí bàbá sì bẹ̀rẹ̀ sí ní ṣeré fún iléeṣẹ́ tẹlifíṣàn NTA. ó ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ pé ó tilẹ̀ jẹ́ pé orin kíkọ làwọn èèyàn bàbá náà mọ̀ jù ṣùgbọ́n ọdún 1961 ìní bàbá Jimi Solanke bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní pẹrẹwu nínú ẹgbẹ́ Orísun Theatre Group tí gbajúmọ̀ ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dá sílẹ̀. bẹ́ẹ̀ ni bàbá Jimi Solanke náà kópa nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù. díẹ̀ lára àwọn orin tí bàbá Jimi Solanke kọ òní Onílé Gogoro, Ẹ jẹ́ ká jó, Jẹ́ n rọ́kàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní báyìí ìràwọ̀ ńlá ó tún ti já nílẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ àwòkọ́ṣe ńlá nídìí iṣẹ́ tíátà àti iṣẹ́ orin nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà tó ti dínkù pẹ̀lú ìpapòdà alàgbà Jimi Solanke.